ọmọ ìyá mi ìrẹ́ èèyàn mẹ́ta dákun bó ti lè wò káyọ̀ bàjẹ́ tó ìwọ jẹ́ alápọ̀nlé sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí náà wọ̀lá. má wá ìbínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí má jẹ́ kí wọ́n bínú sí ọ tí wọ́n bá bínú sí ọ ọlọ́run ó bínú. irun ta ń ta háyà bìlà kùsùrà. tó bá yẹ pé ọbẹ̀ lo ayé ọbẹ̀ fẹ́ kún gbẹ̀yìn ẹ̀ yẹn èèyàn mẹ́ta yìí ni ó fi èsì máa pọ́n wọn lé má kàn wọn lábùkù má bínú sí wọn má sì jẹ́ wọn bínú sí ọ gbọ́dọ̀ rí bínú wọn. àlè àlìmú náà sọ̀gì ìrún kẹ́bí ìrún. ó di mẹ́ni tẹ́. wàlíwálì dáhùn. ó di méjì. ó di mẹ́ta. àlè àlìmú náà sọ̀gì ìrún kẹ́bí ìrún. àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí yín gbogbo ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ẹ dákun mo fi bàbá wa àgbà nídìí àpẹ mo fi wọ́n kí yín mo kí bàbá wa àgbà bàbá wa khalifa bàbá wa aláró ẹ máa bẹ nínú àánú ọlọ́run ọba tó ní kí àwọn tànà kí wọ́n ṣiṣẹ́ kẹ́yìn lè jòkó ń bí lónìí ọlọ́run yín o ọlọ́mọdé òpin lérí yín o bí n ti ń bọ̀ ní mọ́jú dúró jọ wọn lọ bẹ́ẹ̀ lóore àwọn bàbá wa ní bàbá wa ìmámù wa ní ilé àgọ́ mo kí yín àwọn ìfá wa istijaba mo kí yín àwọn bàbá lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí wọn mọ́mú àwọn àgbàlagbà ń kí yín pé àlejò òdùnnú báyìí àlejò àánú ọlọ́run báyìí àlejò alukọ́ránì báyìí náà lẹ́ẹ̀mọ́ gbà. Bàbá wa òpòpò ní alágbàdo lọ́dọ̀ wa bàbá Mufasir ní ààyè tí a wà ń bẹ̀ yìí àwọn àgbàlagbà ní kí n mọ́ kí yín kí ọba tí ọba jẹ́ lánàá tí ọba jẹ́ lónìí lọ́la àti lọ́túnla ọlọ́run oníjọ́ ọba jẹ́ bàbá wa ìmáàmù wa ní ìlú wa ní Sóbí àwọn àgbàlagbà ní kẹ́ ẹ máa wọlẹ̀ bàbá ìmáàmù Sóbí ẹ máa bọ̀ wá níbi tí mo wà yìí ẹ máa bọ̀ ẹ̀yìn ẹ máa wà nínú àánú ọlọ́run bàbá ìmáàmù onírànkúnmí mo kí yín ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà wa láti bá bòkò ẹ dákun mo kí yín salamu alaykum wa rahmatullahi wa barakatuh. gbólóhùn kan náà ní bàbá wa àgbà bókí àfa wa Rohid tí wọ́n ń darí wa Rohid bil ilmi Rohid tí ìmọ̀ wà ní ara wọn tí wọ́n sì mọ̀ lò ọ̀rọ̀ wọn máa ń ṣe déédéé kì í pọ̀ jù kì í sì ń kéré jù torí wọ́n máa ń wojú àwọn àgbàlagbà kí wọ́n tó máa sọ̀rọ̀. àwa ní kí n wí níjòkó wàlímà yìí ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ Ajábígàfárì ó ní akirim wàlá tagidab. akirim wàlá tugidib wọ káyọ̀ fẹ́lá dàtà. irumuta anta haya bila khusrani ali alimuna sagiru wa kabiru wali walida wọ́n ní àfáwà Muhammad Jami ẹni kúlù wọ́n ní wọ́n ń bẹ pẹ̀lú wọ́n bí mo kí wọn púpọ̀ àárín wa àti bàbá wa Tìmí Ẹdẹ ọlọ́run oníjọ́ bàjẹ́ àárín rẹ pẹ̀lú àwọn òbí rẹ ọlọ́run oníjọ́ bàjẹ́ àárín rẹ pẹ̀lú ọlọ́run oníjọ́ bàjẹ́ naam. akirimu wala tugidimu ayyatana bata irumuta anta haya bila khusrani
العالمون صغيرهم وكبيرهم Mùsọ̀bá ọlọ́wọ́ gbà. والوالدان وحامل القرآن. Gbọ́dọ̀ tí mo fẹ́ mú lọlé torí pé wáàsí náà nísìnyí ó pọ̀ àmọ́ lílò tó nǹkan. Àdáwò tá a kàn ní pé àwọn èèyàn tí ń gbọ́ wáàsí wọ́n ti gbé wáàsí sí òṣùwọ̀n dédé orin ìpé ẹja tún gbọ́n tóun náà tún wí. Tọ́bá yẹ pé bí wáàsí ṣe pọ̀ tó làwọn èèyàn ti ń lò ọmọ náà kankan ò ní sí láyé. Àmọ́ àwọn èèyàn ò ní lò kí àdéhùn Ọlọ́run ó lè ṣẹ páwọn kan wọ̀ náà àwọn kan sì wà Jánnà. أكرم ولا تجنبه أن يتهادى. Àmẹ́kọ̀ọ́ tí wọ́n mú ni pé wọ́n ti sọ pé eléri ibú ó wà láyé wọ́n lé lérí ire ó pọ̀ kódà àwọn onímọ̀ tún jẹ́ àmọ̀ pé eléri ibú ó pọ̀ ju eléri ire lọ. Níta fẹ́ kí wọ́n mú ni pé bí àwọn eléri ire ó ṣe kéré yìí bí wọ́n ṣe ní pọ̀ yìí báwo ni wọ́n ṣe wà nù wọn àtọmọ rẹ̀ eré tó yẹ kọ́ sánú kò yẹ kọ́ mọ wà lọ́kàn rẹ̀ pé wọ́n kú sọ pé bó bá ti dòpin ayé ò ní dáa mọ́ sọ yẹ kí wọ́n tún wà nù àìdábẹ̀. أكرم ولا تجنبه خير بلاغة. إرمت أنت يا بلا خسران. Ẹ̀kọ́ tó fẹ́ mú lọ lé ni pé àkìrìm أكرم ṣàpọ́nlé ولا تجنبه خير بلاغة. ọmọ ìyá mi ìrẹ́ èèyàn mẹ́ta dákun bó tilẹ̀ òkáyọ́ bàjẹ́ tó ìwọ jẹ́ alápọ̀nlé sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí náà wọ̀lá لا تجنبه خير بلاغة. mọ́ wá ìbínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí má jẹ́ kí wọ́n bínú sí ọ tí wọ́n bá bínú sí ọ Ọlọ́run ó bínú. إرمت أنت يا بلا خسران. tó bá yẹ pé ọ̀fẹ́ lo ayé ọ̀fẹ́ fẹ́ kún gbẹ̀yìn ẹ̀ yẹn èèyàn mẹ́ta yìí ni ó fi èsì máa pọ́n wọn lé má kàn wọn lábùkù má bínú sí wọn má sì jẹ́ wọn bínú sí ọ gbọ́dọ̀ rí bínú wọn. العالمون صغيرهم وكبيرهم odi mẹ́ni tẹ́ والوالدان odi méjì وحامل القرآن. odi mẹ́ta العالمون صغيرهم وكبيرهم. tábà ti ní àáfà ni alákùnrin rẹ ni o kọ́lá tó wá béèrè àbùkù ọgbọ́dọ̀ fi kàn wọ́n fà á lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run fà á lábàlẹ̀ àbá yìí láti mọ́jọ kí wọ́n pọ̀ àwọn afáàjá bí ń bẹ́ yàn kí ń bẹ lára tàwọn ilé yìí gan so ti yé kí ló wí. العالمون صغيرهم وكبيرهم. tí a bá ti ní àáfà ni ó ti di alákùnrin rẹ jọba bá a bá béèrè àbùkù lọ́wọ́ rẹ sọ pé kó lè kàn lọ́dọ̀ ọlọ́run rẹ torí pé kọ́ ọlọ́kàn padà ń àfikún ìyàlọ́ jẹ ẹlẹ́ni tí ò tó ní ìlú tí ń dínà dé ni yóò jẹ àlékún ìyà ni tọ́ba lọ́wọ́ fẹ́ kan àfa àlábùkù nítorí tó kàn ọ́ àfa àyẹ̀wò kọ́kọ́ fọwọ́ ara rẹ̀ jẹun yá yóò wá tún bẹ lọ́hùn pé bá ń jẹ́ ń yá ọlọ́run ó sì bìjà rẹ̀ bọ́fọ́ bọ́lọ́run padà sẹ̀sán tó ṣe fún ọ àmọ́ pé ẹni tèmi ni ó ti ní yíhun ó ti ní lọ́dọ̀ ọlọ́run àfa wa látẹ̀kọ́ dókítà wa Garba òkè àwọn ojúlówó ọmọ bàbá àgbàdo ọmọnu ọlọ́run ní jẹ́ máa padà sí ibú tí a bá fẹ́ gbọ́ kàrámọ̀ bàbá tó ń wọ́n ẹlọ́dọ̀ àwọn eléyìí àwọn tó sojú wọn sẹ̀ naam. العالمون صغيرهم وكبيرهم. tó o bá ti gbọ́ àfà ọwọ́ ní kabiruhum sagiruhum ilẹ̀ yìí ni wọ́n ti máa dá sí àwọn àfà kéékèèké ọ̀sáfà kéékèèké wọ́n bá wọn sọ ọmọ ọ̀rọ̀ ẹ̀ nílàkà inú ni kọ́lá pàápàá jùlọ nílọrin kùránì ní tóbi gbogbo nǹkan ìwọ́n náà bí rí i pé bí wọ́n bá ń kàn ọ́ lábùkù fi èsì ara rẹ̀ lágbólé yìí kùránì ò sí lára rẹ̀ ní kílódé tí wò kéwú jọ́dá àwọn ẹgbẹ́ rẹ̀ ń ké wọ́n ní wọn pọ́n lé ẹni ẹ bá ti kéwú ni wọ́n ń pẹ́lẹ́ lẹ̀ yìí kí ló wí àfà yìí. العالمون صغيرهم وكبيرهم. bó ti lè wù kéèyàn ó kéré mọ tí kùránì bá ti wà lára rẹ̀ tó bá fi èsì ó rí i pé àwọn àgbàlagbà ń jọ̀hún lẹ̀ yìí
wọ́n fi wòlímọ̀ tóbi ìyàwó ni wọ́n fi wòlímọ̀ wọ́n fi tóbi ìyàwó ṣíṣe ọ̀dọ̀ tó bá ti ń ṣe ìyàwó rẹ̀ ní wòlímọ̀ tí wọ́n ní òní àwọn èèyàn sì pòṣe bá tẹ́yìn ọmọ sí náà lójú tí níjọ́ tẹ̀ ti ké Kùránì mọ́ lágbólé yín ẹ̀ tí ń lè ṣe ìyàwó lé àná ẹ̀wọ̀n ń kó lọ nígbà ilé àwọn ìyá yìí náà láti fẹ́ ṣe nígbà tó kéwú tó bá kéwú ilé yín ló ti ṣe náà ó tó ló ṣe wòlímọ̀. Al-alimuna sagiruhum wa kabiruhum. tá a bá ti dìde ń bì tá a bá ti dìde ń bì ẹ̀sọ́ tí ó tún dùn níbí inú ìyàwó yìí mọ́ tí wọ́n fi parí ẹ̀ kò sí ní tí ó dùn mọ́ kò sí ní tí ó dùn mọ́ tá a bá ti díwò ní wọ́n bá ti kó ń bẹ́ ṣé kí ni wọ́n tún ṣe táwọn bàbá yà wá jókòó kọ́dà bí ni wọ́n bá gbọ́nà bíi wọ́n gbà lẹ́bù ni wọ́n tún lúra fún un so Kùránì ń gbé nǹkan tóbi ni so mo ti wí fún ẹ̀yin Mágàjí ń jò níyì ní pé Mágàjí tó bá wòye dáadáa máa ka ọdún kìíní wọn ṣe wòlímọ̀ nílé yín ọba kẹ́kọ̀ọ́ parí Kùránì wọn sọ pé bàbá Mágàjí lágbájá ṣe ṣáádà Kùránì ó ka ọdún kìíní ò gbọ́ wuyewuye pé Kùránì kankan ṣẹlẹ̀ ọdún kejì ò gbá wuyewuye Kùránì kankan nínú ilé tó ti jẹ Mágàjí ọdún kẹta náà lọ tètè lọ resign post Mágàjí mọ́ torí pé lẹ́yìn ó collapse ìmọ́lẹ̀ Ọlọ́run ò sí mbẹ̀ mọ́nù. Al-alimuna sagiruhum wa kabiruhum. Wal walidani wa amilul Qur'ani. Al-alimuna. Al-alimuna. àwọn afáà àwọn làkọ́kọ́. sagiruhum wa kabiruhum. wọ́n kéré ní lọ́jọ́ orí àbí wọ́n dàgbà lọ́jọ́ orí tó bá ti ẹ̀wà rọmi ké fín sótú yẹ kó tún rà àwọn bàbá yìí fín àwọn bàbá tí wọ́n hu ewu síbi tọ́lọ́hun ó dẹ̀ láyà torí pé wọ́n lè lérí ibú àdúgbò yìí ó lè dúró wájú wọn pé bàbá ìdílé àsìkò ti tó ọdún kẹwàá kẹ ẹwà ń dáṣẹ kalẹ̀ ẹwà jòkó bẹ́ẹ̀ bá ti ń pawó níjọ́ tó bá ti wí bẹ́ẹ̀ àfáà tó bá wà ń bẹ àgbàlagbà àfáà tó wà ń bẹ lè tọrọ àforíjì torí pé ìpàlẹ̀ kejì ọmọ rẹ̀ ò ní jẹ́ èèyàn mọ́ ó ti gbá ọ̀rọ̀ orí lẹ́nu wọn nù. Al-alimuna sagiruhum wa kabiruhum. ṣé nítorí tó yẹ pé gbogbo ara ké kílódé tá a fà pọ́nlé fáwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n jókòó tì àwọn àfáà wọn kì í ṣalábùkù èló lọ fẹ́ ná gan tójú nǹkan tíjọ́ ní ìtọ́ náà ṣe náà lọ sọ wọ́n déèyàn wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n bá wọn sínú ẹni tí ọmọ yẹ̀yẹ́ àwọn afá àti ẹ̀lákùn wákàtí kan àwọn afá ní sọ fún láti nílé mọ́tíláṣí wọn o wákàtí kan kò sì gbọ́dọ̀ lé torí níta fẹ́ ṣe pọ̀ eribu ni wọ́n fẹ́ ṣe fàkẹ́ ṣe rí o tí nítorí ẹ̀ lé àwọn eléré rẹ pé kí wọ́n dìde kíákíá kéribu ó lè nígbàyè wọ́n ń ta eré ibú 100 million ẹ̀rẹ̀ ń rà wọ́n sì ń ta eré ní 100 naira àṣìrẹ́ ní kó lè kálukú ní Ọlọ́run. Al-alimuna sagiruhum wa kabiruhum. àwọn àfáà wọ́n kéré ni wọ́n dàgbà ni ẹni àpọ́nlé ni wọ́n máa pọ́n wọn lé gbogbo bí tó bá ti rí wọn kódà tó bá pọ́n wọn lé tí wọ́n bá rí ọba tó dá ọ̀sán wọn lẹ́sàn rẹ̀ ó di mẹ́ni. Wal walidani. ìran kejì inú tó gbọ́dọ̀ wọn pọ́nlé tó fi síra wal walidani ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹni àpọ́nlé rẹ̀ ni wọ́n bó tilẹ̀ òkò tó bó tilẹ̀ òkò dà gbogbo ń tó lè kó ní wọ́n fi àwọn tó bí ọ ṣeré ó yẹ kó ga àmọ́ gbogbo àbùkù tó ń ka àwọn òbí rẹ̀ ní já ọbọ̀ kí ló ké tẹ́nìkan ò kérí kí ló ní tẹ́nìkan ò ní rí ìwé wo lọ kà tí wọn kàrí lé yín tí màmá rẹ̀ àti bàbá rẹ̀ tó fi wá da lábùkù lọ́dọ̀ rẹ̀ gbogbo ìgbà nísìnyí kìlọ̀ fún ọmọ yìí mo ní ọ̀rọ̀ tí ọkàn ọmọ dá sí ọ̀rọ̀ tí ọkàn ni pé bàbá rẹ̀ mu tí ló fi ń kan lábùkù ọ̀rọ̀ tí ọkàn ọlọ́run dá sí wọn aláàjì máa ta tẹ́tẹ́ yìí sì ní fún wọn lówó mọ́ ọ̀rọ̀ tí ọkàn ọlọ́run dá sí kí n tiẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ mu tí ntọ́kọ̀ ni bọ́bá rán ọkọ ọmọ lọ ó sì gbọ́dọ̀ lámọ́lẹ̀ fún pọ̀ lọ́ọ́dọ̀ jẹ pẹ̀lú ọgbọ́n ni ọpẹ́ ẹlẹ́ni dá sọ̀rọ̀ tí ọkàn wọ́n torí pé bàbá rẹ̀ ọ̀dà bàbá rẹ̀ tí ọ̀dà yìí ọlọ́run ò rí pé ọ̀dà kó tó bí wọ́tọ̀ ọ̀dà ó dá sọ̀rọ̀ tí ọkàn mọ́ o oore tó lè ṣe fún bàbá rẹ̀ tí ń wùwàkiwà ní pé kó dìde láàrin òru kó ọmọ sunkún sọ́lọ́run lọ́rùn
pé ọlọ́run bá ń tún wọn sí bá ń tún wọn sí bá ń tún wọn sí ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó wọ̀ náà sí ó ní ìyá àwọn yálè kí n tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyá rẹ̀ yálè ọlọ́run ò rí ìyá rẹ̀ ló ń sìn náà kó tó bí wọ aláwọn alájọ dá ó sì dojú tí wọ́n ń yẹ̀yẹ́ àwọn ẹgbẹ́ ọmọ wọn ni wọ́n ń gbé kí ló wá kàn ọ́ lóòtórí ẹ̀dọ́ ọmọ náà lóòtórí ẹ̀dẹ́ lérí ibú kìíyà rẹ̀ lẹ́bọ́lọ̀ ti dáhùn nù ọlọ́run ni ọmọ lè sunkún sí lọ́rùn pé bá ń yí wọn padà nítọ́kọ̀ ọ̀nù irú aburú yóò tó lè wà lọ́wọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àwọn ọmọ tọrọ kó síra pẹ̀lú sàlámù ni o torí eré ọlọ́run pé káwọn tó jẹ́ lérí ibú kí wọ́n tó jẹ́ lérí ire lábẹ́ wọn ọmọ wa lè sunkún sọ́lọ́run lọ́rùn pé ọlọ́run bá ń tún wọn sí torí àbùkù tó lọ́fẹ́ máa kàn wọ́n hùn yẹ̀yẹ́ tó lọ́fẹ́ máa yẹ̀yẹ́ hùn ọ̀rọ̀ tí ó kàn ọ́ lọ́n dá sí ó sì lè kàbùkù lérí ẹ̀ láyé àtàkì àmọ́ ó di mélòó náà àwọn ọ̀ràn kẹta tí wọ́n jára pọ̀n lé tó ọ̀gbọ̀dọ̀ kàn wọ́n lábùkù àwọn ni amilul Qur'an bàbá imam àwọn àwọn ni amilul Qur'an kìí sí àwọn tí wọ́n há Qur'ani mọ́sí kéwútú sórí amilul Qur'ani tí wọ́n ń wí ń bí àwọn ọmọ kéékèèké tó máa gbé Qur'ani lọlé kéwú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó ń pé ká ìdátù lọ́wọ́ wọn àwọn amilul Qur'ani nù ẹni àpọ́nlé ni wọ́n èyí tẹ́ ń bí àwọn ọmọ tí wọ́n ń lọlé kéwú lóhun tònítọ́ràn ẹ̀ ń kàn wọ́n lábùkù ọmọ wo ní lọlé kéwú tó ní yúnífọ́ọ̀mù tó pé ọmọ lè kéwú ọmọ rẹ tó ní ọmọ lọlé kéwú kò ní fìlà lè kéwú kò lẹ́wù lè kéwú kò ní bàtà lè kéwú gbogbo tíra tí wọ́n bá ní wọ́n rà ò ní rà fún un sọmọ pé ọmọ tí ń lọ léèwé tó ẹ pé wọ́n ló bí òun kò sí ní tó mísì bọ́ọ̀ bá jalè ní níta bá ní wọ́n mú wọn wà fún un wọ́n ti wọlé skul báyìí kálukú ti dààmú ẹni tí ó kọ́ àjọ ẹni tí ó gba nápò pé àwọn ọmọ yìí ti wọlé wọ́n lé wọn ó tún fowó ó ti pọ́tà tí ń gbàtà wò ní pọ́tà tá ń ti lè kéwú láfi dáràn ṣé wàá lé mi ó bí kálukú pèsè bá ti ní ẹ máa sẹ́nu wà á mílò Qur'an tó bá ẹgbẹ́ ká bára wa sódódó ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ń kéwú ni wọ́n ránra wọ́n ń kéwú àwọn tá a bí wọn káàrán wọn mọ́ àmọ́ tó bá dáa fún àwa là ń jẹ́ sẹ́rí pọ́lẹ́ wo bí kálukú àwọn ọmọ ní kéwú ké lóhun tó nítọ́ràn ìwé ni kálukú rán mọ́ kálukú fi kéwú síbi pé ẹ̀bọ̀ ilé ké bọ́ bá jèrè mbẹ́ wá fún mi jẹ́ bọ́ bá sì jẹ́ kó dìta rẹ̀ mẹ́fà àwọn ọmọ yìí wá ké ojú àánú mọ́ kéwú wọn ilé kájú wọ́n rántí ìyá tí ọ̀dá sí wọ́n rántí bàbá tí ọ̀dá sí arájì arámúlẹ̀ ń jẹ́ o ẹ̀ ní kọ́bọ̀ mi kéwọ́ ọmọ yìí tó fi parí tó fi òun lọ́mọ bó ti dààmú tó fi dà fáà ẹ mọ́ sẹ́wé ẹ̀mọ́kọ̀ dáa láti bẹ̀rẹ̀ níbí gbogbo àwọn ọmọ tó ń lọ lé kéwú àwọn afáà ni wọ́n ra káyìdátù fún wọn gbogbo afáà ni wọ́n kálukú wọ́n bá ti dóde tó ń pín káyìdátù gbogbo àwọn afáà ọmọ jà sí kò sí ní tóbi ṣe torí àwọn ọmọ lé kéwú tẹ́yẹ̀rà fún ni àwọn afáà ni wọ́n ń pín Kùránì fáwọn ọmọ afáà míì ní ra yúnífọ́ọ̀mù fáwọn ọmọ ẹ̀ ń fi ẹ̀sọ́ ilé kéwú ilé ẹ̀rù lẹ́bi ṣe fáwọn ọmọ ilé ìwé lẹ́bi ṣe ilé ẹ̀rín kálukú lè wo àwọn ọmọ tí wọ́n bá lọ ilé ìwé lásùbà kálukú neat nigínigí ẹwà àwọn ọmọ tí ń lọ lé kéwú bàtà ọmọ mi ti já kò ní bàtà aṣọ lé kéwú ti yá ọmọ mi lọ́rùn nítorí ọmọ rẹ bá sí ọ̀dọ̀ wá ṣe ń tójú ọlọ́run ni ó ń lọ lé kéwú lónìí ilé ìrẹ́jọ́ rẹ̀ sàfà àfà ni apọ̀mọlẹ́kún táwọn ọmọ bá ń lọ lé ìwé wọn rẹ́rìn lọ ni ẹ di bóbò fún wọn ẹ di bisikíìtì fún wọn ẹ fún wọn lówó kálukú ló níye owó tí ń san fọlọ́kadà àtọ́nímọ́rúwá tí ó gbé ọmọ lọ lé ìwé láàrin oṣù kan mọ́ríwá wo lẹ́ ń sanwó fún tí ń gbá ọmọ lọ lé kéwú tí wọ́n bá dé inú ọlùdé wọ́n tún ní tíṣà tẹ́ ń sanwó fún èmi ò sọ pé kò dáa òtò lómi náà ń ṣe àmọ́ ti kéwú yìí wọ́n jẹ́ ọyọ́ ọlẹ́ ń bẹ̀ mo wí lókè àpò mọ́ wájú òní wọ́n ní gbogbo ọmọ Ìlọrin tí ó bá kéwú ọbọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ ni torí pé bí àfáà yìí gbogbo wọn padà sí
bó jólówó bó jọlọ́lá bó jálọ́ pé gbóhùn tó lè jẹ́ tó bá ti jọmọ̀ lọ́rin ilé kọ́ kalẹ̀ ó sì sí àfa kan yìí ni àfi tó bá dàgbà tó yẹ kó dàgbà tágbára rẹ̀ kásẹ̀ tọ̀hún mọ́ àbí wọ́n yọ yín kò ń bẹ̀ kálukú náà wà tẹ̀sùbá àpàdà mọ́ lẹ́jọ́ kéyà sí ni àpàdà jọ mọ́ kédà lélù ni àpàdà mọ́ báwọn ìmáàmù du owó ni. wọ́n ti máa ní dání wọ́n á mi lóore ẹmọ́jẹ́ àtò ní yẹ̀yẹ́ ń tá padà lè bá lọ́la o wá sí mi kókó gẹ́gẹ́ nu tó yé wa pé ibẹ̀ ni gbogbo wa ti kú o ibi Al-Kùránì ni gbogbo ọmọ Ìlọrin ti kú o tàbí lè di gbogbo ń tà dáhùn ibẹ̀ náà láwà darí sí tó bá wá fẹ́ darí síbẹ̀ tó bá fi ó gbé ọ onítò tí sí ń bẹ̀ yìí má fẹ́nu yẹ̀yẹ́ má fọ̀rọ̀ yẹ̀yẹ́ má fi wà yẹ̀yẹ́ má yẹ̀yẹ́ àwọn tí ń bẹ́ẹ̀ lónìí torí pé wọn náà ń bọ̀ tó bá fẹ́ kọ́ gbà ó lálejò rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun.